ará ọ̀rẹ́ pàápàá àwa ọmọ orílẹ̀-èdè yìí àjẹgbàgbé. Ohun tó ń gbénú mi ni ìfẹ́, ṣùgbọ́n mo nífẹ̀ẹ́ ìlú mi tó ń ṣe ilé Ifẹ̀, àmọ́ ìfẹ́ tí mo ní sí ọ ó ju tìlú mi. Èmi ń wò pé kẹ́hìndé ọ̀gùn yìí mo fẹ́ mọ̀ yín dáadáa ni o torí ìjọ ń bá wà ń gbòòrò tí n bá fẹ́ sọ fáwọn èèyàn pé ọkọ ṣẹwà mi ló ń lọ yìí èrè kíkiri ìjọ orí yín jù kí n lè fi dá yín wọ̀ dáadáa náà. Kí ni nǹkan tó wà lára Fọláwiyọ gan-an tó fi ní dandan òun ló máa fẹ́? Olólùfẹ́ mi fi wáṣẹ́ wá. Bí wáṣẹ́ wá ní kó fóònù lẹ́gbẹ̀rún 3 níbo ló ti fẹ́ rí ṣé òòrùn pé kínní ti fẹ́ máa bọ́ sàṣejù. bíbó gbọ́dọ̀ èèlò ní ìwọ gan gbà oṣù. Ọwọ́ pa. Ṣé ibi tó bá yẹn? Ìyàwó mi ti dàgbéyàwó rú. Àròbá bàbá. Ọkùnrin ló ń ké tí ìwé mímú ní ìtàn lónìí ní àjọ nira wa ni sọ wá rí tàn tí mo bá pa ńlẹ̀ ẹni tí ó sọ pé ń parí òtí